Famous on the miss. ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook Instagram lórí YouTube atọ́pin tó wá Arábùṣọlá adé abúrúmáṣe ìjẹta ẹkọ ọkọ làbákẹ́ méjì papọ̀ méjì dàrúgbò pèdèpèdè pátá o òun náà ní táyé máyà tàmí àtàyé òun lèmi gan ń gbọ́. Ta ló péye bí kì í ṣolúwa Elédùmarè ọba ìwọ ló péye. Abọ́lálé ọmọ ọgbọ̀n làwẹ̀ ọpẹ́ ńlá ni mo kọ́kọ́ dá f'Elédùmarè ọba tó dá wa sí o. Ọba tó ní kọ́dún èyí ó bá wa láyé kó tún parí lójú gbogbo wa. Ìyìn àtọpẹ́ ló yẹ wá ìdù lókè. Ọpẹ́ ńlá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò wa, ètò tí yín, ètò aláyọ̀, ètò tó ń gbàṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹ ṣé adúpẹ́ òkun. Èdùmàrè tó so wá pọ̀ òní tú wa láéláé. Ẹ ò ní bùrìnbùrìn jọ́mùkúmùkẹ́, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe, ẹ ò sì ní gbọ́mọgbìn bí ẹ̀wà. Elédùmarè o, ọba ńlá Sátìràmọ́nì ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run ló kúkú ń ṣe lọ́jọ́ gbogbo. Má ṣe jẹ́ kí ọdún èyí ó jàṣe mọ́ fún wa. Ọdún ayọ̀, ọdún ìṣerere ní kí o jẹ́ kí ọdún tó ń bọ̀ yìí ó jẹ́. Kí a má sọ ẹ̀mí nù tọkọtaya tọmọ tẹbí tará pẹ̀lú ojúlùmọ̀. Arábù ọmọ ìlọ̀ Mègídà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ akúrú má ṣe é yàn jẹ. Ó yá bọ́ síbí nítorí ọlọ́pẹ́ ni wá. Jẹ́ ká dúpẹ́ f'Elédùmarè ọba tó dá wa sí kó tún jẹ́ àṣẹ púpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà. Ọpẹ́ ńlá kàǹkà fọ́lọ́run ọba Elédùmarè ọba àná ọba èní ọba ọjọ́ gbogbo. Èní yìí ọpẹ́ la fẹ́ fi dú lọ́dọ̀ Ọlọ́run ọba. Máa lanu máa sọ̀rọ̀ máa fi dúpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè. Ọlọ́run ọba Elédùmarè ọba àwa márìndì Elédùmarè ọba tó borí ohun gbogbo, ọba lánàá ọba lénìí ọba lọ́jọ́ gbogbo. Kẹ́ni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ìgbà tí ọlọ́ṣà kórúfẹ́ ni bẹ́ẹ̀ lẹ́rù lọ ni. Ọlọ́run bá ṣe oore púpọ̀ fún mi, fún ẹ, fún gbogbo wa pátápátá. Kábíyèsí Elédùmarè mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ o. Ọlọ́run ọba ṣé o, àṣebáwa náà tún rèé. Ògbólógbò ọdún 2020 tá a là kọjá ó kọjọ́ mélòó, ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mélòó ni. Pẹ̀lú ògo t'Ọlọ́run ọba Elédùmarè gbogbo wa pátápátá lájọ máa bá wọn ké ariwo ọdún tuntun happy new year gẹ́gẹ́ bí èdè olóyìnbó lágbára Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí lájọ máa bá wọn ṣe happy new year tọmọtọmọ towótowó tàlàáfíà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Gbogbo wa pátápátá lọ́nà ṣe fún 2020 nígbà tá a ké happy new year 2020 lọ́dún yẹn lọ́hùn. Àmọ́ ìpé ohun tó máa ṣẹlẹ̀ lọ́dún 2020 yà mọ̀ bó ṣe máa ríre. Kò sẹ́ni kódà tí ẹnìkan bá rí nínú ìran ànírọ́ ni kò lè rí bẹ́ẹ̀. Ẹ gbogbo àrà tí 2020 tó dá fún wa, coronavirus ó fojú wa hìn mọ̀, ó gba gbogbo ọdún 2020 lọ́wọ́ wa pátápátá. A dúpẹ́. Iṣẹ́ Ọlọ́run ọba Elédùmarè ó ga, ọba tó jẹ́ pé kò sírú rẹ̀ mọ́ láéláé, ọba tó ń dára, ọba tó ń ṣe ohunkóhun fún wa, ọba tá a lè rírú ẹ̀ mọ́ tẹ̀. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ìwọ tó bá sọ pé Ọlọ́run ò ṣoore fún ẹ, ó ṣe ṣe kó rí bẹ́ẹ̀, Ọlọ́run ò ṣoore fún ọ, Ọlọ́run ṣoore fún mi o. Ṣùgbọ́n àmọ̀ràn kan ni mo fẹ́ gbà ẹ́, jọ̀ọ́ bá mi ṣeré lọ sí ilé ìwòsàn tó bá súnmọ́ tòsí ẹ, bá mi ṣeré lọ síbẹ̀ kó kàn wo òréré káàkiri. Àníjọ́ kan mo lọ sí ilé ìwòsàn kan Arábùṣọlá kódà
mo tún fi ṣe àlékún ọpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè níbi tí wọ́n ti sọ fún aláìsàn yìí pé ó gbọ́dọ̀ máa ra oògùn 25,000 naira bẹ́ẹ̀ gbọ́ 25,000 naira lọ ní kó máa san lójoojúmọ́ fódìdí ọ̀sẹ̀ méjì kó tó lálàáfíà. Ṣé wọ́n ní owó tó tó bẹ́ẹ̀ nínú ilé ìfowópamọ́ rẹ̀ bí wọ́n bá tiẹ̀ ní ṣàìsàn lọ ní kó fi wò ó ṣọpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè lọ síbi tí wọ́n ti ń to ẹsẹ̀ kó lọ wo àrà tọ́lọ́run bá fi wọ́n dá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmíì tó wà nípò nira kódà owó tó ní òjò lójú ọlá tó ní òjò lójú àwọn ìyàwó tó fẹ́ òjò lójú ààyè tó wà òtí ẹ̀jọ́ lójú kò bìkítà bí pé àdúrà kan ṣoṣo ni Ọlọ́run bá ṣàfùmí lálàáfíà. Ìwọ wá wà ní ààyè tó ti ń farabalẹ̀ tó ti ń gbọ́ mi tó ń gbé tòmí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣọpẹ́ fọ́lọ́run bá gbogbo ọ̀nà tó bá wù tó lè fi ṣọpẹ́ fọ́lọ́run bá ní kó máa ṣọpẹ́ fọ́lọ́run bá gbogbo orí tó wù kó lè ṣe fún ẹ̀dẹ́ ènìyàn tó máa fi ìmoore hàn fọ́lọ́run bá ní kó máa ṣe fọ́lọ́run bá níwọ̀n bá débi títọ́ kọ̀ tó parí yìí ṣoore fọ́lọ́run bá Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ ṣoore fẹ́ dá owó ẹ kó fi ìmoore hàn fọ́lọ́run bá Ọlọ́run bá ṣoore púpọ̀ fún ẹ gbogbo wa pátápátá Ọlọ́run bá ṣoore fún wa o àní tó bá jẹ́ pé kò yẹn ò tiẹ̀ tẹ́ lọ́rùn o lè náà fọwọ́ fà wọn ni lọ sí ilé ìwòsàn àwọn tó jọ lárùn ọpọlọ àwọn alámòdì tí wọ́n ń pè ní wèrè kó lọ sí ọgbà àtúnṣe àwọn ẹlẹ́wọ̀n wàá rí ẹ̀kọ́ oríṣiríṣi kan bẹ̀ tí gbogbo yẹn ò bá tiẹ̀ wá tí ò bá tẹ́ lọ́rùn tó bá ń rà wá wíwí lórí ẹ̀ lọ sí tẹ́ ibi tó ń gbòkù sí kó wo oríṣiríṣi èèyàn àwọn obìnrin tó rẹwà àwọn ọkùnrin tó rẹwà àwọn tó ní olówó ńláńlá àwọn èèyàn pàtàkì tí wọ́n lè gbà pamọ́ tí wọ́n lè gbẹ́sẹ̀ mọ́ tàbí kó lọ sáwọn bíi ìtẹ́ òkú tó ti sìnkú sí káàkiri ó wá lọ́nà òun òṣòre fún ẹ tó bá tọ́pọ́ lọ́wọ́ òṣòre fún ẹ ajẹ́wọ̀ gan ni wèrè àwọn tó wà lọ́pẹ́ ọgbà alámùdí tó ń pè ní wèrè yẹn aláìsàn làwọn ara wọn àìsàn ló ń ṣàwọn ìwọ gan ni wèrè tó bá rọ̀pọ̀ lọ́wọ́ òṣòre fún ẹ ayéwó ló wà náà ò lówó lọ́wọ́ yẹn ló fi rọ̀pọ̀ lọ́wọ́ òṣòre fún ẹ o sì nípò pàtàkì àbò oníṣòro kan ló fi rọ̀pọ̀ lọ́wọ́ òṣòre fún ẹ wọn rọ̀pọ̀ lọ́wọ́ tí mò ń sọ tó ń yé wa nígbà tí ó bá sọ pé lọ́wọ́ òṣòre fún ẹ tí ẹ wo ògbólógbò ọdún 2020 tá a là kọjá yìí ta ló ronú tó ṣẹlẹ̀ yìí nígbà tá a jọ kí happy new year lọ́dún tó kọjá ta ló ronú pé lè máa ṣẹlẹ̀ gbogbo wa dàbá kan náà kò sólówó kò sọlọ́lá kò sónípò kò sáàrẹ kò sí gómìnà kò sí ajẹ́lẹ̀ gbogbo àtìlébà kan náà ó fẹ́ ọkọ̀ wá daṣọ bómú ó fẹ́ ọkọ̀ wá gbélé ó fẹ́ ọkọ̀ wá jìnà síra yín tọkọ bá fẹ́ súnmọ́ ayagbọ́ ẹ̀rú máa ń bà á ẹ jìnà síra yín tọ́ra sì tún bá káàdì sí náà ká gbọ́dọ̀ ṣọ́ra lórí ẹ̀ báyìí náà ó wá ní Ọlọ́run ṣoore fún Ọlọ́run ṣoore fún wa ó ṣoore púpọ̀ púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé nígbà tí coronavirus dé ọ̀pọ̀lọpọ̀ ló tara ẹ̀ sóríire ọ̀pọ̀lọpọ̀ ló tara ẹ̀ kú ọ̀pọ̀lọpọ̀ ló tara ẹ̀ káìsàn ṣùgbọ́n oore tọ́lọ́run bá ṣe fún wọ tó ṣe fẹ́mi ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run bá. ẹ ṣeun King Sunny Adé Sunday ọmọ adádé ní àwọn ńlánu máa kọrin máa fi pẹ́ lọ́wọ́ bàgà mò ń bọ̀ ẹ jẹ́ kí n yálé ajé gbogbo àwọn èèyàn pàtàkì tí wọ́n dúró tì wá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o mò ń bọ̀. ọmọ ìyá mi Ọlọ́run ó dà máa nídìí designer tó máa di gan tó gbẹ tí mo lè ná kí lọ síbi tí mo ń lọ yàn Ọlọ́run ọmọ ìyá mi má fọ àlìgbà ni màá lọ Allah bẹ́ẹ̀ bá ti rá àwọn iṣẹ́ ó ya pàmbẹ́ gan. àti láti ṣe ọmọ want to look sexy want to look beautiful. ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn. better designer tó dúró re lára. Alikman fabrics and models well. ó yà pa. agarawu ọmọ tó ṣe òṣè. you want to do shopping Alikman lamala dandan baby dede ọmọ tó ṣe you want to do shopping Alikman lamala dandan baby mi jẹ́ ká lọ Alikman ká lọ ṣara lóore Alikman better designer ó wà lẹ́bí ẹ̀pá Alikman ká lọ ṣara lóore yẹ́jẹ́ Alikman. Quality and better service we dey here to make you look sexy má pa mí nà ọmọge tó wọ designer better polo ó wà lẹ̀ jalabia ó wà lẹ̀ ankara pẹ̀lú lace ó wà lẹ̀ lena pattern ó wà lẹ̀ for men and women ó wà lẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó wà lẹ̀ islamic accessory ó wà lẹ̀ anything for your body ó wà lẹ̀
Alikman ọmọdún sọmọ dẹ́sùyẹ̀ ọmọ pẹ́ ó yá lókè we dey do delivery want to look sexy want to look beautiful ọmọ tó nà ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn better designer tó dúró re lára Alikman fabrics and models well ó yà pa agarawu ọmọ tó ṣe òṣè. You want to do shopping, Alikman lamala dandan, baby dey there. Ọmọ tó ṣọ, you want to do shopping, Alikman lamala dandan, baby mi jẹ́ ká lọ. Alikman ká lọ ṣara lóore. Alikman better designer ó wà lẹ́bí ẹ̀pá. Alikman ká lọ ṣara lóore. Alikman. My brothers and sisters, let us visit Alikman for the best quality you can afford. Your satisfaction is our priority. You can locate us at kilometer 34, Lagos Abeokuta Expressway, MJ bus stop, Alakuko, Lagos. You can call for delivery. WhatsApp number 081-8672-5665. Thank you. Right Ventures, importer and dealer of all kind of quality men's shoe, slippers and sandals. Bàtà ọkùnrin lóríṣiríṣi láti òkè òkun. WhatsApp number wọn ni 080-240-61260. Ẹ pè wọ́n sí 070-8702-4524. Wise Right Ventures lẹ́pẹ̀ yẹn. Ẹ káàbọ̀ padà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi. Ṣé ẹni tí kò bá mọ oore fẹ́nìyàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò lè mọ oore fọ́lọ́run ọba Elédùmarè. Gbogbo ẹ̀yin tá a jọ bẹ̀rẹ̀ ètò yìí nígbà tá a bẹ̀rẹ̀ ẹ wá Yorùbá lórí ẹ̀rọ ayélujára lórí Facebook, WhatsApp, Instagram, YouTube àti gbogbo ẹ̀ lọ́gbọ́ ẹ̀yin tá a jọ wà tá a jọ bẹ̀rẹ̀ ètò yìí tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti orí ọdún ìbákú tí wọ́n ń ṣe ọ̀fadà àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Atram fashion designer àdúpẹ́ lọ́wọ́ yín àjọ bẹ̀rẹ̀ ètò ní. Pastor International School àjọ bẹ̀rẹ̀ ètò ní. Rafcaf ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé àjọ bẹ̀rẹ̀ ètò ní. Kódà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ọ̀nà wo làwọn lè gbà tí ètò yìí lè máa fi tẹ̀síwájú àjọ bẹ̀rẹ̀ ètò ní. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé. Bákan náà bàbá pọ̀dàpọ̀dà tí ò ní pòpòpúpò idlos àjọ bẹ̀rẹ̀ ètò ní ẹ ṣé mo dúpẹ́ àjọ bẹ̀rẹ̀ ètò ní. Aljami Wise Right pension àjọ bẹ̀rẹ̀ ètò ní. Gbogbo yín pátápátá mo dúpẹ́ o ẹ ṣé gan púpọ̀ ẹ ṣé. Nígbà tí ètò ti ń lọ lọ́wọ́ bí Alikman bó ṣe gborí wọlé nìyẹn tua màmá ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ ọmọ kékeré tó ń ṣe bí àgbàlagbà ẹ ṣé ọpọlọ yóò ní dàrú láéláé iléeṣẹ́ yóò dẹ̀ ní jóná á túbọ̀ máa gbòòrò sí ní lágbára Ọlọ́run ọba ó dá mi lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba Elédùmarè lọ́dún tó ń bọ̀ àwa àti alẹ́ àti ìkíní Ọlọ́run ọba dúró tì wá á sì ní bàjẹ́ lọ́wọ́ ara wa lágbára Ọlọ́run gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé púpọ̀ ẹ ṣé Ọlọ́run ọba bá mi dúró tì yín iléeṣẹ́ yóò ní jóná láéláé ẹ ṣé púpọ̀ máa ń lánú máa kọ́ ni máa fi gbọ́ lọ́wọ́ ọba gà. Adẹ́nítà bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ìgbà tí ọlọ́ṣà tó kó lẹ́rù lọ ni ẹmọ ọlọ́ṣà ẹmọ tó ń pè lọ́ṣà àwọn olè náà ń pè lọ́ṣà tó yẹ pé ìgbà téèyàn bá ti ṣiṣẹ́ tó wá dà òun tó wá kó àwọn ẹrù ẹ̀ sílẹ̀ tó yẹ kó máa ṣe ìgbádùn ayé ẹ̀ táwọn olè wá dé àwọn alọ́kólóhùn gbígbé tó wá kó gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí fẹ́ni tí ó ṣoore fún yàn tí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn òde ní jẹ́ abárámú orí jẹ láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba là ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa gbogbo ẹgbẹ́ pátápátá tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi tí wọ́n fún mi lámọ̀ràn lọ́tùn lósì àwọn èèyàn kọ̀ọ̀kan àtàwọn ẹgbẹ́ mi àwọn ọ̀gá mi tua ọ̀gá mi pátápátá Fivan nípínlẹ̀ Èkó mo dúpẹ́ lọ́wọ́ yín àti ní gbogbo Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ̀yin ọ̀gá mi ẹ ṣé púpọ̀
tẹ́ ń fún mi lámọ̀ràn nígbà gbogbo lóòrèkóòrè lásìkò kásìkò ẹ ṣé ẹgbẹ́ náà ò ní dàrú láéláé ẹ ṣé gan. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ mi pátápátá ẹgbẹ́ P-Man pàápàá jùlọ ní Yewa Àwórì mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo yín pátápátá tá a bẹ nínú ẹgbẹ́ P-Man gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ní Yewa Àwórì pátápátá pàápàá jùlọ nílùú Owódé Ẹ̀gbádò Owódé Yewa mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé púpọ̀. ẹgbẹ́ Mokan mo dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ̀yin ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbẹdẹgbẹdẹ ẹ̀yin adẹ́rìn-pòṣónú alárìíyá amódedùn tá a ń pè ní MC mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá gbogbo ẹgbẹ́ printer pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ kú àdúrótì ọlọ́run bá ń dúró tì wá ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ àtẹ̀wé gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọ̀gá mi pátápátá nínú ẹgbẹ́ Tampan ẹgbẹ́ òṣèré orí ìtàgé pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú àdúrótì mi o ẹgbẹ́ náà ò ní bàjẹ́ láéláé àdúrà wa gbà látòrí ààrẹ wa títí débi dóde mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹgbẹ́ mi pátápátá ìfẹ́ lódùn Socials Club lówódé Yewa gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ìbí ẹnì pẹ́sọ́tọ̀ ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ o ṣùgbọ́n ní báyìí màá fún wa ní iṣẹ́ ọpọlọ kan tí màá fẹ́ ká múrí ilé tí màá fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ nítorí pé oore Ọlọ́run bá pọ̀ púpọ̀ iṣẹ́ Ọlọ́run bá pọ̀ púpọ̀ iṣẹ́ ọpọlọ tí mo fẹ́ fún wa lọ́tẹ̀ yìí ọ̀rẹ́ mi kan ni mo fẹ́ fún wa ní ọ̀rọ̀ lórí ẹ̀ láti lè fi títóbi Ọlọ́run bá hàn láti lè fi agbára Ọlọ́run bá hàn láti lè fi iṣẹ́ kàkàtà Ọlọ́run bá ń ṣe fún wa tá a mọ rírì ẹ̀ láti lè fi hàn ọ̀rẹ́ wa yìí ó fẹ́ràn kó máa di àdìmọ́ra tí mo sọ yìí ó nígbàgbọ́ nínú oògùn ṣé mi máa ń sọ yí pé ohunkóhun gbogbo ẹ̀dẹ́ èèyàn pátápátá ló nígbàgbọ́ ohunkóhun tó ní kálukú bá gbàgbọ́ òun ló ṣọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rẹ́ wa yìí fẹ́ràn kó máa di àdìmọ́ra tó bá ń lọ tọ̀ á di àdìmọ́ra fún ìṣọ́ tó bá ń rìnrìn àjò á di àdìmọ́ra fún ìṣọ́ tó bá ń lọ ibikíbi àdìmọ́ra yìí máa wà lápò ẹ̀ pé ìṣọ́ tòun nìyẹn ìgbàgbọ́ tí ẹbí tó rọ̀ mọ́ nìyẹn ló wá díjọ́ kan ló wá fẹ́ rìnrìn àjò nígbà tó fẹ́ rìnrìn àjò ó ti pẹ́ nínú àjò yìí àsìkò tó yẹ kó lè dé bẹ́ẹ̀ ó ti pẹ́ ó ti kọjá ẹnu àlà ó wá ń ṣe wàdùwàdù kó lè tètè múra kó lè tètè pa ọkọ̀ kó lè tètè máa lọ síbi tó ń lọ yìí ibi tó ti ń ṣe wàdùwàdù kò rí kọ́kọ́rọ́ tó fẹ́ fi tilẹ̀kùn ẹnu ọ̀nà ẹ̀ ẹ má gbàgbé o àdìmọ́ra yẹn ti wà lápò ẹ o gbogbo ohun tó fẹ́ kó àdìmọ́ra yẹn ọ̀tọ̀ ló fi yẹn sí lápò àpò owó òsì báyìí ló máa ń fi sí á kó àwọn èròjà ẹ̀ tó kù á fi sápò ọwọ́ ọ̀tún ibi tó ti ń ṣe wàdùwàdù tó ń wá kọ́kọ́rọ́ yẹn káàkiri ló bá kó àwọn tó wà lápò ẹ̀ ló kó sílẹ̀ ó kó àdìmọ́ra yẹn náà ó kó sílẹ̀ pẹ̀lú ẹ̀ bí ọwọ́ òsì ọwọ́ ọ̀tún báyìí ó kó àwọn owó àtàpò àti nǹkan tó wà lápò ẹ̀ bí ó kó sí apá kan àdìmọ́ra yẹn ó fi sí apá kan gbà tí ò rí kíni ẹ̀ ṣáà ń wá káàkiri nírètí pé tóun bá rí kíni ẹ̀ wá lè kó padà bó ṣe wá dé ẹnu ọ̀nà pé àbí mo fi kọ́kọ́rọ́ ìgbà òun ṣe gbà bó ṣe dé ẹnu ọ̀nà bó ṣe bá kọ́kọ́rọ́ ní ẹnu ọ̀nà ní àjọ ti fi sí ẹnu ọ̀nà tẹ́lẹ̀ pé kóun bá kàn lọ kóun kàn ti lẹ̀kùn ni mo rò gbọ́dọ̀ tí mo sọ yìí wa bọ́rẹ̀ wa yìí bó ṣe bá kọ́kọ́rọ́ lẹ́nu ọ̀nà wàdúwàdú kó ní kọ́kọ́rọ́ ọkọ̀ sáré padà ni ìhun tó kó tápọ̀ tó lóko sápò padà kò rántí mú àdìmọ́ra tó fi sí apá òsì ló bá sáré jáde ló tilẹ̀kùn wàdúwàdú ó wọ mọ́tò nígbà tó wọ mọ́tò wọ́n ti rin bí ọ̀pọ̀lọpọ̀ ibùsọ̀ mọ́tò yẹn wọ́n ti rin bí ọ̀pọ̀lọpọ̀ ibùsọ̀ ẹni tí wọ́n wá gbé ẹni kan wà ní mọ́tò yẹn tó jẹ́ pé kò ní owó lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ní bẹ awakọ̀ yẹn pé kó jọ òun ò lówó lọ́wọ́ pé kó jọ kó pọ̀ tí ó débẹ̀ ìṣòro báyìí ló dé báwọn àwọn awakọ̀ yìí ẹmọ báwọn onímọ́tò wá ṣe máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní lálé ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sí wọ́n sọ̀rọ̀ àlùfàṣà sí ọ̀rẹ́ wa yìí tó wà ní ọkọ̀ ọ̀rẹ́ wa wá sọ pé kí wọ́n yé sọ̀rọ̀ àlùfàṣà sí kó fílẹ̀ lówó ẹ̀ òun á san bó ṣe ní kí òun kí wọ́n bà pò kóun yọ owó kóun fún awakọ̀ yìí lówó tí òun àti ti ẹni tí wọ́n kọ̀ lábùkù yẹn bó ṣe kí wọ́n bà pò pé kóun yọ owó jáde báyìí ló bá rí ṣàkíyèsí pé ẹgbọ́n náà kò máa sí kíní ní àpò òun ìyẹn ló bá ní kí mọ́tò dúró bó ṣe kí mọ́tò dúró báyìí mọ́tò bá kí ló ṣẹlẹ̀ ó yẹ ẹ bákẹ́ dúró làwọn èrò ló ẹ dúró fún ẹ dúró kí ló ṣẹlẹ̀ ló bá dúró ló bá bẹ́ bọ́lẹ̀ kò tiẹ̀ sanwó kò tiẹ̀ dúró mọ́tò ló bá mú eré ní rẹpẹtẹ kí ló ń ṣe léyìí abó yàgòrè ni àbí ìkànṣe ni ló bá mú eré ibo lọ̀rẹ́ bá mẹ́rin gbà ilé màdùn lọ lẹ́lẹ́lẹ́ ló ń sá eré tó bá tí mọ́tò kọ ajúwọ́ báyìí tó bá ní kọ́kọ́ aṣẹ́ ajúwọ́ ṣáà mẹ́rin lọ eré kọrin kan ló bá délé ṣé ẹ mọ̀ pé ẹni tí wọ́n bá nínú mọ́tò yẹn ìyẹn ò rówó san wọ́n ti já yẹn náà lẹ̀ ọwọ́ dá àwọn méjì tó jálẹ̀ ni mọ́tò bá ń lọ tiẹ̀ ló bá já wọn sílẹ̀ lọ́rẹ́ wá fẹ́ délé ló bá mú àdìmọ́ rẹ̀ ló bá mú sápò padà ló wá padà dé ibùdókọ̀ tí wọ́n ti wọ mọ́tò lákọ̀ọ́kọ́ bó ṣe máa dé báyìí ló bá bá ọ̀gbẹ́ni tí wọ́n já sílẹ̀ nínú ọkọ̀ tí ẹ náà ti fẹsẹ̀ rìn dé ibùdókọ̀ tó ti débẹ̀
pé báwo lá ni kí ló ṣẹlẹ̀ ní òun gbàgbé kan lé ní nǹkan tó ń dẹ̀ gbàgbé yẹn ó ṣe pàtàkì gan wípé kódà ibi tóun lọ yẹn nǹkan tó yẹn òun lòun lọ mú bẹ̀ ó ṣàgbé kàjò ó gbé paralé ọ̀rẹ́ tibí lọ́wọ́ ló bá ní kó má bínú pé kó jẹ́ káwọn wọ mọ́tò míì káwọn máa lọ ló bá jọ wọ mọ́tò pẹ̀lú ọ̀rẹ́ tibí ló bá jọ wọ mọ́tò ìyẹn ọ̀rẹ́ tí òrùbó sọ ní mọ́tò àkọ́kọ́ tán wọ̀ ẹ̀wà wo iṣẹ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè kí ló ṣẹlẹ̀. Olúwa oníjẹ́ bí mo rò fọ́ bí mo jábà ibi ọpẹ́ mi ẹ̀bá mi gbó níwájú. Kódà Ọlọ́run bá ń dúró tiwa oníkọ̀rọ̀ àti nígbàgbọ́ Ọlọ́run fi ń dúró tiwa ẹ̀yin èèyàn ẹ bá fi Ọlọ́run sílẹ̀ nígbà kọ̀ọ̀kan kí má fa ọ̀rọ̀ mi gùn lọ́ba wọ mọ́tò ẹ̀mọ́ tí wọ́n bá wájú mọ́tò tó já wọn lè lákọ̀ọ́kọ́ ó ti dànù torí ìbò pè ní accident gbogbo àwọn tó wà ń bẹ̀ nínú mọ́tò yẹn pátápátá èyí tí wọ́n ń yọ lábẹ́ mọ́tò náà lè kò sí èyí tó yé nínú gbogbo wọn. ẹ wo iṣẹ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ẹ wo iṣẹ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ààbò tiẹ̀ ló máa fi sílẹ̀ Ọlọ́run ọba tó ṣọ́ lákọ̀ọ́kọ́ láti ibi tó ti gbéra tó ṣọ́ débẹ̀ yẹn tó fi ààbò ẹ̀bò débẹ̀ tọ́lọ́run fẹ́ fi títóbi ẹ̀ hàn pé èmi ni kó náàbò lórí ẹ̀ má náàbò lórí ohunkóhun kí á nígbà tó rí báyìí ayé ńlá kiri ó yọ kí ní tó wà lápẹ́ ó yọ sọnù lórí eré ni ìyẹn ni pé kọ̀ọ̀kan ló ń dáàbò bò mí Ọlọ́run ọba ó gbé títóbi fọlọ́run lójú ẹsẹ̀ ẹ wo ẹni tí Ọlọ́run ọba tún fi àìlówó lọ́wọ́ àdánwò kan àìlówó lọ́wọ́ àdánwò tó rọ̀pọ̀ Ọlọ́run ọba ṣe bí fóun ẹ wo ohun tó ṣẹlẹ̀ tó túmọ̀ sí wípé tó bá dípò lówó ọkọ̀ san olówó ọkọ̀ yẹn san kó jẹ́ pé gbẹ̀ni ẹ̀ ṣe yọ owó ló jẹ́ pé ló yọ owó yẹn ló fún owó lówó tiẹ̀ òun náà wà lára ohun tó máa ṣègbè jọ náà ẹ wo tí Ọlọ́run ọba Elédùmarè tí kò wáyé ká máa yan Ọlọ́run ọba ká máa gbé títóbi Ọlọ́run ọba èmi dúpẹ́ lọ́wọ́ ẹ o èmi yẹn o èmi Arábù Ìṣọ̀lá mi gídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà fún má ṣe yàn jẹ́ ẹ̀kún ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹpọ́n tọ́lọ̀ gángan wá mú mi ní tẹ̀kọ̀kọ̀rọ̀ èmi ọ̀tá pọ́n bélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kù èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò èmi lọmọ ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó ń bẹ lágbàáyé mo dúpẹ́ fọlọ́run ọba o mo dúpẹ́ o ọmọ ní Ṣàgá mi Ìṣàgá òkú màsí ọmọ abẹ́rẹ́ owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ Àjànàrò èmi lọ́mọ Sàlámù agbére níbi Ìgbẹ̀sà ọmọ ilẹ̀ ọmọ adágùdó òkèrè ọmọ ọ̀dọ̀ àmìrò èsè ọ̀gbádẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ gbogbo ọmọ olúbàmísì ọmọ Àjànà ńlá lóde ègbé ẹ̀gbọ́n Àjànàrò fún gbogbo Ìgbẹ̀sà káfàtà níyà tó bí mi lọ́mọ ìyá mi Alájà Màmá Arábù èmi gangan náà ni èmi àtàwọn èèyàn mi náà lákúnjọ wà lórí ètò látàárọ̀ tájọ́ ń kó fọlọ́wọ́n bá tájọ́ ń dúpẹ́ fọlọ́wọ́n bá pẹ̀lú lọ́wọ́ bọ́tì ni wa ọmọ tó wó lawé àyọ́pọ̀ ọmọ kékeré ni ẹrù àdàgbàlagbà lágbára Ọlọ́run ọba òní tòṣì òní mòṣì òní tójúlẹ̀ mọ́lẹ̀ ọdún tó ń bọ̀ ayọ̀ ṣe láyọ̀ àtàlàfíà pẹ̀lú dùnú àtàyọ̀ ni Abọ́láńlé ọmọ Gbọ̀nlàwẹ̀ akéwì ọ̀la ọmọ ọlọ́pẹ́ àdàgbà òun ní ká láéláé àdúrà wa gbà àjọlájọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ o kájọ bẹ̀rẹ̀ ètò Ẹwà Yorùbá yìí lórí ẹ̀rọ ayélujára WhatsApp, YouTube, Instagram, Facebook tájọ bẹ̀rẹ̀ tẹ̀dẹ̀ wà pẹ̀lú wa tẹ̀dẹ̀ dúró tì wá ẹ fún wa ní mọ̀rọ̀ ní kọ̀rọ̀ ẹ fún wa ní gbangba gbogbo ẹ̀yin èèyàn tẹ̀lé pátápátá lágbolé Arábù Ìṣọ̀lá níbi tá a ti ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹnìkan tiẹ̀ wà ń bẹ̀ nínú ètò ètò pé tí ètò yẹn bá ti wọlé tí ọlọ́wọ́ bọ́tìnì bá ti jù sínú ẹ̀rọ ayélujára YouTube wa báyìí gbéra báyìí kémi tó lọ bẹ̀rẹ̀ rárá ó ti lọ ọ̀rẹ́ mi àtàtà Abdulfatai Tantọlọ́run nílùú Adó-Odò mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin èèyàn mi nílùú òyìnbó lọ́hùn náà Abdulmajid ọmọ Adéjùmọ̀ ẹ ṣé o ọmọ Paríọlá Abdulgani ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́jọ wà pẹ̀lú tájọ wà lórí ètò tájọ ń ṣètò yìí ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run kò ní fẹ́lẹ́ ṣàṣìmọ̀ fún gbogbo wa àjọ lọ́dún pẹ́pẹ́pẹ́pẹ́ ní òkè ìpẹ́ ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin ọ̀gá mi pátápátá tẹ̀ ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa tẹ̀ ń fún wa ní ẹ̀bùn àmọ̀ràn lóríṣiríṣi gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o KLM Kọ́láwọlé Wàsíù aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin mo dúpẹ́ lọ́wọ́ yín o
bàbá mi aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mapstar Project Limited Alhaji Mufadil lọ́wọ́ bá ń kọ́lé ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ púpọ̀ ọ̀gá mi àgbàlagbà àfà Muhammadu Kazeem Oyèkọ́lá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pẹ̀lú ògo tọ́lọ́wọ́ bá àníjọ wára wa ti lọ́dún tó ń bọ̀ àjọ pàdé ẹ̀yin ni èmi ni lájọ ríra wa èmi á máa sọ pé adúró má ṣiṣẹ́ nínú orí gbà èyíkéyìí tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ yóò kú dáa lọ́jọ́ kan ẹ ṣé púpọ̀ máa lanu máa kọrin máa gbólúwa ga. máa lanu máa kọrin máa fi gbólúwa ga. máa lanu máa kọrin máa fi gbólúwa ga. máa forí yìí máa tún fògo fún Jésù. mo rò ó títí